àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ̀lìyà lórí ìyálẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yọ wá pàrọ́mù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Lọ́dọ̀ fẹ́ tó sọ mí mọ̀ di ẹ̀kọ́ àtàkàrà. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Owó fún gbowó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Gbogbo ń tá bá dàrú àbí tí ọba yé wa nínú ọ̀rọ̀ tí bàbá wa kọ́ kẹlẹ̀ á padà lọ síbi àkọọ́lẹ̀ wọn ni láàbì lè mọ tí á fi tí ó yé wa bẹ́ẹ̀ kì í ti fi ká sọ lọ́rọ̀ ọjà. Èyí sì ni foundation tí wọ́n fẹ́ kí gbogbo nǹkan kó dúró lé lérí láti jọ tí wọ́n ti dá mọ́ríkàsì yìí lẹ̀. Ọ̀rọ̀ ká fi ìmọ̀jọ́ mi tó rọ̀ mọ̀ yìí ká sì wádìí gbogbo nǹkan pẹ̀lú mìíràn òun náà ní ìpìlẹ̀ tí bàbá gbé ní gbogbo nǹkan lé nítorí rẹ̀ náà wọ́n ti fi dá mọ́ríkàsì lẹ̀. Kì í ṣe pé ti mọ́ríkàsì nìkan nínú èyí wa inú ìsìlámù yìí náà wà ìlàbùl fíkírì ọwà sóyè tẹ́ pé bá ànábì gbàgbé ọ̀rọ̀ kalẹ̀ wọ́n kálukú ti gbàgbọ́ yé ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí ni wọ́n ń pè ní ideological differences. Sọ bẹ́ẹ̀. Àbí nọ́ọ̀sì kẹ́nà ọmọ bẹ́ẹ̀ a máa ya apá níbi àgbọ́yé ẹnìkan kí a sì lórí gbogbo wa káwá pa gbogbo ẹ̀ papọ̀ kábílẹ̀ ṣe dédé òun náà lójú ọ̀rọ̀. Eléyìí o bá a ti máa ran lọ́nà torí ẹlòmíì nísìnyí bí sí gbà gbọ́rọ̀ yé ọ̀tọ̀ bí wọ́n sì gbà kọ́lẹ̀ ọ̀tọ̀. A ní tàṣàwùkù fáàmù nùsùs jura wa lọ. Iná yóò fi máa jẹ́ pé ìròyìn wa níbi àgbọ̀rọ̀ yìí yóò ṣe kí ni o yóò yàtọ̀tọ̀ síra wọn. Títí náà fi wá rà mí gba ìtẹ́lẹ̀ ìlú lọ́kọ̀ rẹ̀ ìtẹ́lẹ̀ ìlú ló ṣe kí ni o lọ́kọ̀ rẹ̀. Inú ẹ̀ lè ta fà ìtẹ́lẹ̀ mi ò pé Sufi bàbá. Ìtẹ́lẹ̀ mi ò pé Kàdíríyà bàbá. Tíra náà ní ṣe ká. Àbí ẹ̀kọ́ ni. Débi tí sọ fún pé irú Sufi tó pé bàbá òun. Ìwọ ni bàbá. Bàbá yìí ti kú bẹ́ẹ̀ níbi irú èyí tó ń wí o. Torí òun tún ti fi nǹkan míì síbẹ̀. Tó yàtọ̀ sí gbogbo nǹkan tẹ̀ wò. Àlẹ́ yìí ní ṣẹlẹ̀ ní gbogbo tí ń bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ bàbá táwọn àjọbí rí bàbá gẹ́gẹ́ bí Sufi. Àjọbí rí bàbá gẹ́gẹ́ bí Sálábí. Àwọn bàbá wa fi ń yé wọn. Bí bàbá bá jẹ́ Sufi kìí ṣe irú Sufi tí wọ́n ń wò ní bàbá. Bàbá yàtọ̀ síbẹ̀. Bàbá ti gba àwọn nǹkan jáde kúrò nínú Sufi o. Pátápátá fẹ́ pé àwọn tí wọ́n mẹ́mẹ́ nígbàgbọ́ sí tó wọn ò nígbàgbọ́ sí. Àwọn kan ń bẹ nínú tàṣọ́wùfù yẹn. Bàbá ọkọ̀ dẹ́rù tàṣọ́wùfù bẹ́ẹ̀ mi ti wí. Ìjẹ́ kò yé. Àmọ́ àwọn kan ń bẹ ń bẹ tó yẹ kí bàbá gan fúnra wọn gbá wọlé. Àmọ́ ṣé Ádámù ọkọ̀ dẹ́rù tàṣọ́wùfù? Àwọn bàtẹ́kẹ́ ń bẹ níbẹ̀ níbi tàṣọ́wùfù yẹn táwọn èèyàn ṣe. Ibi òjò lọ pẹ̀lú wọn yáyá kí sì ń pè wọ́n ṣàkíyèsí rẹ̀ kí sì ń ṣàtúnṣe wọn. Òun náà bàbá òfin lọ pẹ̀lú wọn bàbá ti ń pàkíyèsí àwọn èèyàn lórí rẹ̀ kí wọ́n tó kú. Àwọn tí wọ́n sì ń pe bàbá ní Sálábí. Bẹ́ẹ̀ ni àpẹẹrẹ Sálábí bàbá mú tó dá ń bẹ̀. Ṣé Ádámù Abdallah mú tó dá ní ibẹ̀? Èyí tó ní tí wọ́n fi ń ṣe àṣejù ọkọ̀ tiwọn ó sì ń ṣàkíyèsí wọn lérí ẹni pé ọ̀yẹ̀kẹ́ yìí ló ṣe kí ló kẹ́ ẹ̀ tó sí. Kọ̀bẹ́lẹ̀ ìjà ìṣàtúnṣe láàrin òun ni pé ó ti yẹ kó ṣe kí ni o kọ́ wá ní. Bí àbá sì wá wò ó lọ́pàá àti kébí ìsìlámù gan ṣe kí ni o bó ti nínú. Bàbá ọ̀tá kọ Sálábí àmọ́ nǹkan tí ọ̀dà bẹ́ẹ̀ tó jáde jù ń bẹ́ẹ̀ òun bàbá ń pèpè sí pé ká yọ fún ọ bẹ́ẹ̀ bàbá sì wò ìsìlámù pé ká ṣe ìkẹkẹ bóyá kó wà níwọ̀ntúnwọ̀nsì òun náà ìsìlámù pèpè sí. Èyí ni ẹni tó jẹ́ eléré oko fún gbogbo wa lérílẹ̀èdè yìí lónìí Sheikh wa Muhammad Habibullah
tíráì láti fi mú lẹ́nu tó sọ wọ́n dá láàrin tóbi di bó tilẹ̀ ìjọba yìí sí ọ̀rẹ́ ìjọba. mọ́náhàjù yìí ni wọ́n ń ṣe dìfáàwù fún. tíra tí mo kọ́ lérí ẹ̀ mo fi hàn wọ́n ṣe tẹ̀kírísù lérí ẹ̀ tí wọ́n bá wà pé tí ń wí bẹ́ẹ̀ kọ́ ni wọn ò ní kọ̀ kankan lérí ẹ̀. wọ́n ti certify níjọ́ tí wọ́n sì ṣe Cairo láwà wọ́n lá gbogbo tíra tí wọ́n kọ láwọn mọ́níkàsì àwọn ní pé tí bàbá gan fúnra wọn ọ̀gbọ́ yé ìtàwọn gbọ́ yé nínú ara wọn ni wọ́n kọ́ nípa bàbá. wọ́n á ní bàbá èmi kọ̀ọ̀kan wọ́n ní àbájáde ọ̀pọ̀ tíra kankan nípa bàbá mo ní mo kọ́ ẹ̀ ká ní. wọ́n á ní kí n jẹ́ káwọn orí ṣé bẹ́ẹ̀ ní àìmọ̀ mo sì gbọ́kù rẹ̀ mo sì gbé jáde mo á lọ lé pírẹ́ǹtì rẹ̀ nígbà mo pírẹ́ǹtì rẹ̀ bàbá wa katira náà há ní tíjọ́ kejì tíjọ́ kejì tá a débẹ̀ wọ́n ní wò ó tíra tí mo ní tẹ̀ lọ́dọ̀ wa báyìí tẹ̀mọ ilé ìdìbò lọ tẹ̀. èmi ló ti kọ́ tẹ̀lé ìṣúlẹ̀ yẹ ọ̀gá ni tí mo fẹ́ kó jáde bẹ̀ gan. a gbọ́dọ̀ lọ láì nípa àti tíra kan tó gan ní sí Ádámù gidigidi gan ọ̀tọ̀ ni kéèyàn máa influence ṣàṣìyà pẹ̀lú mọ̀ tiẹ̀ ọ̀tọ̀ ni kéèyàn ní kí ṣàṣìyà gan kójú wí ara rẹ̀ pàṣẹlẹ́tì ni ojú wí ara rẹ̀ wọ́n tẹ́ láti influence rẹ̀ pẹ̀lú mọ̀ rẹ̀. àlẹ́ influence ṣàṣìyà lórí pẹ̀lú mọ́ pàṣẹlẹ́tì ó sọ̀rọ̀ ẹ̀kọ́ ọjọ́ kó tú wí ara rẹ̀ níbi tó máa kọ́. wọ́n náà bàbá gbìyànjú pé àwọn ẹni káwọn sanwó rẹ̀ kó sí mọ́nú owó àwọn mo dá ẹnikẹ́mi náà padà sanwó ẹ̀ ní tíra náà fi wá jáde báyìí èmi kọ́ kọ́dà àwọn àtàkùn tẹ̀kíìmù ta ní sẹ́wọ̀n wọn ni wọ́n yọ sẹ́wọ̀n kó bẹ́ẹ̀ ẹ má ṣe sẹ́wọ̀n kankan fún mi wọ́n kọ́ mi bó ti rí náà ní kí wọ́n ṣe kí ni wọ́n kọ́ tẹ̀kíìmù bẹ̀ Muhammad Habibullahi Adam Abdullahi Al-Alori ni billahi la ilaha illa huwa bàbá tí a ń tẹ̀lé yìí èmi ń sọ fún yín kí bóyá máa fà wá ní bóyá máa fà káàfin tẹ̀lé wọn o. káàfin tẹ̀lé wọn bí gbogbo yẹn ti ń tẹ̀lé wọn bẹ́ẹ̀ ni ò sí bẹ́ẹ̀ èmi Ádámù ayọ̀ ọmọ Abrahamu mi sí bẹ́ẹ̀ torí pé jọ́ tí mo lọ sí bí àfún ọmọ oníṣẹ́ tó bá wà nínú ojú ọ̀nà àtẹ̀lé wàláì tẹ̀ bá ti lé lójú ọ̀nà wàláì mi ní tẹ̀lé ọdún náà ẹ̀ dá padà sísìn ní tí mo sọ lójú gbogbo ayé jọ náà nù. ọ̀rọ̀ méjì kọjá kí n máa tẹ̀lé ọmọ àbá kan ní tẹ̀lé afọ́jú. láyé mi ní ṣe ọlọ́run tó ní tijú kí n tẹ̀lé o. ọbẹ̀ kí n yájú agbárí mi kalẹ̀ ní ló fi pé mọ́kànnà bí a sì ń dún ní ilé àmọ́ wọ́n wà fìlà ayé láti àmọ́ bá a tọ́jú sẹ́mi ìlà. ọ̀fẹ́ ká tijú ni. tọ́mọ àbá àwọn ọ̀tọ̀ ayé tiẹ̀ ọ̀tọ̀. tí n tá a gbé lọ́wọ́ kan tó fi sọ wá di ọmọ akéwù níbẹ̀ wọn tọ̀ gbogbo agbọ́dọ̀ rẹ́dì láti ṣe tájí yíyà fún bẹ̀yẹ nítorí tá a gbé lọ́ọ̀ta bá rí pé lódodo ni òdodo làwọn á tẹ̀lé. òdodo làwọn àbá wa tẹ̀lé lára bàbá Sheikh Muhammad Habibullahi Al-Alori. èmi Ádámù Yahya ọmọ Abdulrahman Fúlàní mo rí i pé wọ́n gbọ́ manhaj yẹ púpọ̀ lọ́rọ̀ wọn máa fi ṣe mí láàánú èdè bí wọ́n ti gbọ́ yé mọ́ wọ́n ń gbìyànjú ẹ̀ hari wọn sì fi dá láàrin. àgbọ̀yé ti bàbá wa rí lára bàbá wa lágége àgbọ̀yé yìí wọ́n gbọ́ bàbá yé dáadáa wọ́n wá tọ́. ẹni tó bá rí pé mi ìtẹ̀lé o torí tí òjá tẹ̀lé ra wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ hilafu fikiri ọ̀tọ̀ hilafu siyasi ọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kejì nu tọ́jà wàhálà lẹ́ mẹ́ríkàtì ọ̀rọ̀ òṣèlú bẹ̀ náà dá wàhálà lẹ̀ political differences. bàbá lọ sákẹ́lẹ́ yìí wo tó ṣe kíni o kó tó dìde ọ̀rọ̀ òṣèlú bẹ̀ kò sí kankan tẹ́mi yìí ló yìí fọ́ọ̀mù bẹ̀ tí ò sojú mi àbẹ́lẹ̀ yìí èmi ẹ̀ tíráì láti discuss ẹ̀ àwọn tó sì ní ta ní political differences mi tíráì láti attack wọn mi ò sì tíráì láti dá wọn láre ìsìnàlẹ́ mi ló fi nígbà tó bá jẹ́ fún ọba fọwọ́ kan mọ́ni àti yóò sì dábẹ́ òṣèlú bí òṣèlú bá ti wọnú ọ̀rọ̀ túláàsì bálùkù ọbẹ̀ yóò fẹ́ influence ẹ̀ pẹ̀lú personal interest rẹ̀ òṣèlú èèwọ̀ lọ́rọ̀ kan kó tún ṣe. kálukú ọmọ ìjà fún kí ló interest ara rẹ̀ ni
nínú àwọn tí wọ́n bá mi jà yìí lónìí nísìnyí political differences ni tẹ̀lé mi èmi ò ní tẹ̀lé o tóró ti kó lè ní manhaj. àwọn tí wọ́n bá wọn jà lónìí political differences ló fà á. bẹ́ẹ̀ni báyìí ti rí i pé mi téèyàn lọ yìí gbọ́ ọyé mọ́ tí n bá tẹ̀lé ọkọ̀ gbọ́ ọyé nù. èsì mọ̀ sàkíyèsí rẹ̀. ìjọ ni ọba ti rí i pé etí ìró pẹ̀lú rẹ̀ ìrì máa padà o kò sí bótó ọtí gbótó kọ́nà bí bàbá mi bá ní mi ní tẹ̀lé. àbí bàbá wo èdè yú tẹ̀lé yẹn. ìdígbà. gbogbo tí ẹ bá lọ wo èdè yú tẹ̀lé ọ tó bá ti kó ti kú òlójú ọ̀nà ibi táwọn bá àwọn padà. ìyàtọ̀ bẹ láàrin méjèèjì torí gbogbo òṣèlú láyé àwọn èèyàn wọ́n fẹ́ sáàbù tírẹ̀sì ara wọn ni kò sí tírẹ̀sì ọlọ́ọ̀ kankan ní ọ̀rọ̀ òṣèlú it's a dirty game. lóò jẹ́ pé màkàmà yẹn láàmúrùkú wà láàrin ha nǹkan méjì tí ń dà wá bẹ̀rẹ̀ ẹ̀ kò sí kẹta gbogbo èyí èèyàn ẹlẹ́bí ọ̀mọ̀ yàtọ̀ láàrin méjèèjì à ń sọ̀rọ̀ ọmọ à ń sọ̀rọ̀ ẹ̀sìn ọbẹ̀ máa fọ̀rọ̀ òṣèlú wọlé ẹ fi tòṣèlú lé àwọn àgbàlagbà wọn yẹjú ẹ bó bá tásìkò a máa sọ láàrin ara wa èyí wò tó aká kò síbi tí irú èyí náà kò sí àmọ́ tó jẹ́ foundation yìí a gbọ́dọ̀ dàrú ẹnu tèmi sọnù torí sàwábìtù lélẹ́yìn ní mọ́ríkàsì sàwábìtù nù gẹ́gẹ́ bí òfin wa náà sàwábìtù dì níyàwó nù èyí tó sàwábìtù mọ̀nà àjíyà nù èyí tó yẹ mọ́mú gàgà yìí láti àmàlò báwọn bá yẹra wa ní òṣèlú àwọn ọmọ wa lè yẹra wa lọ́jọ́ iwájú wọ́n lè yẹra wa nígbà tá a bá wá rí i pé Mọ̀lánà Sheikh Muhammad Habibullah wọ́n gbìyànjú lérí kí mọ́náhàjì ọmọ wò ó lérí mọ́náhàjì yìí làwọn ti ṣe bí àmú ẹ lérí ẹ túláàsì ní ká ràn wọ́n lọ́wọ́ túláàsì ní ká ràn wọ́n lọ́wọ́ tá a bá rí pé kankan fẹ́ ta mọ́náhàjì yẹn tí ó bá ti yàtọ̀ sí Islam yìí fi sọ pé báwọn ọ̀rọ̀ mọ́náhàjì ó ju àwọn náà lọ Islam nìkan ló ju mọ́náhàjì lọ lẹ́yìn ìgbà tó bá ti bá ti Islam mu á sì kí ni o á máa lò ó sọ bẹ́ẹ̀. mọ́nájú náà bàbá wa ń tẹ̀lé yìí mọ́nájú Islam ni ó fi ìgbà tó bá ti bá Islam mu ó ní ká máa lò ó. ẹni tá a bá wá di pé máa ń wá fẹ́ wọ́n mọ́nájú òun ló wá fẹ́ da gbogbo nǹkan rú. èyí ń wó lẹ́nu ọbẹ̀ wo tí wọ́n pè mọ́ríkàsì gan-an ọbẹ̀ wo tùràsì. èyí ń la gbọ́dọ̀ jọ ṣẹlẹ̀ láàrin ara wa láàmú wa ṣàkíyèsí ara irú oníṣẹ́ èyí tí ó yá ìyàtọ̀ láàrin pẹ̀lú bàbá Dàúdù yìí níṣẹ́ mọ́nájì yìí ni mo rí pé ọkà wọn torí pé mi òṣèlú wà láì wọ̀ ọ̀dá sí ìdíṣẹ́ gbogbo táwọn mi òṣèlú mọ́ríkàsì bàbá wa Dàúdù Abdulmajid àfàlà wọ́n ti láì láti fi rí bẹ́ẹ̀ àwọn nìkan ni mo lè ṣe tẹ́síkíà fún èlérí tó ṣèlú mọ́ríkàsì kò ní kọ́dà fún àwọn wọn ò sì gbọ́ bọ́ bà fọ́sùn bẹ́ẹ̀ máàkì eléyìí gan àwọn kò lè jẹ́ tán ẹlòmíì níbi tòṣèlú ló ti jì sí kòtò tí wọ́n ti ra àbáyọ̀dì sí níbẹ̀ o nínú àwọn àgbà àbá Dàúdù lọ́lọ́ mi yìí níbi ọ̀rọ̀ olóṣèlú wọn ọ̀dá sí nígbà tó ti wá jẹ́ pọ́nrọ́ òṣèlú kémìíràn ẹlòmíì máa gbá wọ́n dá àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n wá mọ́ ẹ̀ máa bá wọn jà àwọn tó wá ti kúrò àwọn tí wọ́n wá mọ́ òṣèlú ní dààmú tiwọn. ọ̀rọ̀ pọ́lítíksì ni òṣèlú ní tiwọn tí mọ́nájì yìí ju tiwọn lọ. mọ́nájì yìí ọ̀dà gẹ́gẹ́ bí constitution orílẹ̀-èdè ni a gbọ́dọ̀ wọ́ ẹnì kan ò sì gbọ́dọ̀ influence ẹ̀ ó tẹ̀lé mi tún dé náà lónìí ní sinmi constitution tó wà fi kàyé náà ló ṣe kí ni o yọ ọ́ lò
láàmú ló lọ ètè ìsọnù tọ́ba yà kébi ọ̀rọ̀ olóṣèlú ní nísìnyí bá ti bá wọn já tí kò ṣèlú mẹ́ríkà sí wà láì lóṣèlú mẹ́ríkà sí wọ́n sọ gbogbo wọn kọ̀sẹ́yìn tí mà ìwọ́n tó ń bú mi náà tó ń ṣépè yìí náà òṣèlú ló dìjà ọlọ́run sì parí ẹ̀. ọmọ bàbá wa. Òṣèlú ni. àmọ́ bàbá Dàúdù tó ń tẹ̀lé wọ sínú òṣèlú. ẹjí kẹ́lẹ́ yóò yí àwọn ọmọ kéwu ti yín náà. òun ni bíbí yàwó ẹ̀ ní bàbá làwọn ti dé àwọn èsì kìmọ̀ ní rárá àwọn ọmọ ìyá mi ní gbogbo wọn o àwọn ẹ̀gbọ́n mi ní àwọn bàbá mi ní gbogbo wọn. ẹ má dá sí i. politics ni. èyí tó sọ bàbá dáná rẹ̀ nù ibi tí mo lọ nù. ibi wọ́n ṣe é débi tí wọ́n lágbára wọ́n ṣe é débi tí wọ́n lágbára wọ́n ṣe é débi tó yé wọn wọ́n ṣe é débi tó rẹ̀ wọ́n. nígbà wọn wá darí gbogbo ẹ̀ sí àyè èmi wá lọ pé bẹ́ẹ̀ ti ìṣèjọba yìí èmi ò ní lè ṣe o torí pé sọ́bsidì lẹ́yìn ṣe yẹn. sọ́bsidì tí iṣẹ́ Ádámù ń ṣe títí tí wọ́n fi kú bàbá ṣe sọ́bsidì wọ́n sọ́bsidáìsì fún gbogbo ọmọlékéwú wọ́n fún wa ní total freedom absolute freedom wọ́n wá àbíṣe wọ́n lálàsí ẹ̀ kì í ràn wọ́n lọ́wọ́ sóyè bàbá wa ṣe sọ́bsidì èdè mi ní tó fi sọ pé lè yọ ṣé Ádámù ṣe sọ́bsidì ní tí wọ́n fi kú. sọ́bsidì bàbá ṣe. ọ̀gbọ́dì sì gbọ́dọ̀ tóbi sọ́bsidì ní ṣé Ádámù ṣe tó fi kú. sọ́bsidì bàbá ṣe Ádámù ṣe tó fi kú lẹ́nu bàbá jẹ́. lédè ọ̀rọ̀ ọmọ káyà mi lédè ọ̀rọ̀ ọmọ kéwù. àti lédè ọ̀rọ̀ ọmọ kéwù. ìdílé ọmọ bá a ti dìjọba kan nation kan làwa náà bá ti wáyé ṣé Ádámù ṣe sọ́bsidì ní téèkù. níbi owó sọ́bsidì yìí àwọn kàbá kan ni wọ́n ń jẹ́ àwọn kàbá kan ni wọ́n bẹ́ẹ̀ni gbogbo táwí tí Nàìjíríà tí ó sì bẹnẹfìtì kankan ní ibẹ̀ tí mẹ́kàsì ọ̀ bẹnẹfìtì kankan níbẹ̀ gbogbo tí wọ́n ní ẹran lè túnṣe níbi Tìjàníyà tí bàbá mi fi ilẹ̀ níbi ṣe sọ́bsidì sẹ́ẹ̀rì túnṣe ní gbogbo tó ní ẹtúnṣe bí Kàdíríyà tí bí ṣe sọ́bsidì kẹlẹ́ lè fi mú kan lé sẹ́ẹ̀rì túnṣe ní ẹ̀ẹ́rì ìgbọ́yé bẹ́ẹ̀. ní Sàràfíà yìí náà ṣé gbogbo tó ní kẹlẹ́ lè túnṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀ túnṣe ní sẹ́ẹ̀rì ẹ̀ẹ́rì túnṣe. rárá gbogbo àtọ́lọ́bẹ̀ kàbá ni wọ́n tí wọ́n ń jẹ oore sọ́bsidì yìí ṣé Ádámù sọ́bsidì láìsí ní téèkù. bàbá sọ́bsidì láti bá àwọn akéwì ní wọ́n rí kú. mo ní ẹ̀gbọ́n lọ tóbi. bàbá tó kú ọmọ ẹ ṣé Muhammad Habibullah àwọn náà tún bẹ̀rẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ sọ́bsidì. bàbá Mọ̀lánà ṣé Muhammad Habibullah tí wọ́n á ṣe sọ́bsidì lọ́kọ̀ ní 20 ọdún àti 5 ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí fi ń dáàbò bo gbogbo àwọn mákàsí àti fùrú àti tí ò fùrú ẹlẹ́mọ̀bí tẹ́ fùrú dé tẹ́lẹ̀ lómi ọ̀gbàgbọ́ yẹ gbogbo tá a bá wọ́n fi dára rẹ̀ bàbá sàárẹ̀ láàrin tó ẹgbẹ́ ọlọ́run gẹ́gẹ́ ní kó wáyọ bẹ́ẹ̀ tí wọ́n wá ní Ádámù wọ́n wá pè wọ́n bá lọ wọ́n ní èmi lọ́kàn ìdí kọ̀ọ̀kan ṣe ni pé sọ́bsidì ò ní kọ̀ọ̀kan yọ kó rẹ̀ sọ́bsidì mo fẹ́ yọ sọ́bsidì ni mo fẹ́ yọ sọ́bsidì yẹn ni mo fẹ́ yọ èyí tá a ṣe bẹ́ẹ̀ pé àwa lé tiwa nísìnyí ilé táwa kọ́ láwọn ọ̀lẹ́lẹ́ fi sọ̀pọ̀tì àwọn Tìjàní àkàdìrí àkàkì tí wọ́n mọ̀ lò mọ́ bẹ̀. ìtọ́ yẹ ká sì ṣe bẹ́ẹ̀ àṣẹ kí ni o àṣẹ kí lọ́wọ́ lẹ́tẹ̀ padà wálé nígbà tẹ́ ẹ̀ bá rí kẹ̀kẹ́ sí lọ́hùn. ṣé ẹ rí kẹ̀kẹ́ sí lọ́hùn ni ṣé tí bàbá ní kẹ̀kẹ́ lẹ́sẹ̀ lọ́hùn àtẹ̀yìn Sàràfíà yìí náà kí ni tí wọ́n sì ṣe Ádámù tẹ̀ fi múlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìmọ̀ rẹ̀ lẹ́sìn kó lọ tẹ́ẹ̀sì kí ni o tẹ́ẹ̀mí lò bí ọ̀bá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá yín sí òsè nínú gbogbo bíi ti.
yẹ pé ìjẹ́ náà ẹ̀yin náà ní gbogbo tẹ́ ẹ̀ dà Muhammed o sọ́bsidì tẹ̀ ẹ̀rí yẹn máa yọ mo tiẹ̀ ti yọ sọ́bsidì torí èmi ò lè jẹ́ sọ́mi dáná rẹ̀. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam.